Mi, kì í ṣe kékeré o, kì í ṣe kékeré o. Ẹ̀hẹn, a sọ fún wa pé Naomi, ìyá Ashley, ó wá bẹ̀ Naomi. Ẹ̀yin èèyàn mi, mi ò tí ì rojọ́ fún yín. Wọ́n ló wá bẹ̀ Naomi o, ló sunkún wá, ìyẹn ìyá yẹ, pé kí kábíyèsí ó jọ kó bá òun bẹ̀ Naomi. Torí Naomi ló ń ṣe wá. Pé Naomi o, pé òun nìkan situation tí Ashley wà yìí. Torí Naomi lásídẹ̀ǹtì nígbà tó lọ sọ́dọ̀ Governor Adeleke. Ó dọ́dọ̀ Governor Adeleke. Kò rí èsì ayọ̀ ìgbà jáde ńbẹ̀. Instead tí Governor Adeleke máa fi gba nǹkan tó sọ pé kó jọ kó lọ bá òun bẹ̀ kábíyèsí kóun lè padà sáàfin. Òun mọ̀ pé òun ṣẹ̀. Pé pẹ̀lú bí Governor Adeleke ti bá wí gidi gan, tó sọ fún níbi tó ti máa gbọ́ pé ìwọ pa múndíá mẹ́ta, ó pa àwọn ọmọ ọlọ́mọ, ó gbé ẹrù ẹ̀ṣẹ̀ lé wọn lórí, wọ́n lọ sí inú odò. Ògúnjayé bá wọn pàdé bó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta nítorí tiẹ̀. Ìwọ wá ń bọ̀ wá bá mi pé kí n bẹ̀ kábíyèsí, kí kábíyèsí má ṣe kíni kó dáríjì. Àbí àwọn ọmọ ọlọ́mọ tó lọ pa, wọ́n ní kí n dáríjì lọ́bọ̀kọ̀ ẹ̀. Tọ́kọ ẹ bá ti dáríjì ẹ̀, kí n tó òun náà dáríjì, ṣé òun ló ń fẹ́ fẹ́? Mi ò dá sọ̀rọ̀ ọ̀rọ̀ yánmáyánmá bẹ́ẹ̀ yẹn lọ́yìn ìfọ̀rọ̀gùn ṣá bí Ashley ṣe padà sílé nìyẹn. Ibi tó ti ń padà, wọ́n sọ pé ó lásídẹ̀ǹtì. Àwọn ọmọ virgin mẹ́ta wọ́n yọ sí àwọn ọmọ tí Ògúnjayé bá pa tó padà nù. Bí àwọn ọmọ yẹn wà nínú àwọn tó gbogbo ọ̀nà jọ plan ibù yẹn báyìí. Ẹ̀yin rẹ̀ fọ ẹrù Ọlọ́run kó dáríjì wá. Kó ṣàánú kí lọ́mọdé mọ̀. Wọ́n ṣàní bó ṣe wọn Ọlọ́run ló ṣọlá ẹ̀. Kò sẹ́ni tó lè bí léèrè. Lọ́rọ̀ kan ṣá o. Wọ́n níbi tí Ashley ti ń bọ̀, ó ṣe pàdé accident lọ́nà tẹ́sẹ̀ ẹ̀ kan. Allegedly bá ṣe gbọ́, tẹ́ bá gbàgbé àti ṣiṣẹ́ yẹn darí. Wọ́n ní hospital tí Ashley wà, wọ́n ní kò sẹ́ni tó lè ṣe àfi Naomi ló máa dáríjì pẹ́sẹ̀ tó kàn. Àwọn dókítà náà fẹ́ operate ẹsẹ̀ yẹn, ọ̀kan amputate ẹ̀. Wọ́n ní kó má ti ṣe yẹn. Pé Naomi nìkan lọ bá. Mi ò mọ̀ bí Naomi ṣe fẹ́ gbàdúrà pé kó má amputate, kò tiẹ̀ sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe náà. Bẹ́ẹ̀ wọ́n ní ìyá Naomi wá, ìyá Ashley wá bá Naomi tó bẹ̀ tó kéékèèké tó ṣe tó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Wọ́n ní ìyá arúgbó tó ń bẹ ọmọ kékeré pẹ̀lú ìkúnlẹ̀ tó ń bẹ̀bẹ̀. Wọ́n ní bí Naomi ṣe gbà pé òun máa lọ sí hospital kó ń lọ gbàdúrà fún Ashley. Wọ́n sọ pé kábíyèsí, ìyàwó kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ yẹn tó dá lé lórí pé tí wọ́n ti lọ yọ́nú sí yẹn bá yọ́nú sí wọn. Gbogbo nǹkan tó ń ṣe Ashley á wà normal. Torí ẹni màmá yẹn ṣe wá tó bẹ̀bẹ̀ tán sọ pé ó bẹ̀. Ó fẹ̀sùn tẹ̀jẹ̀ jáde. Wọ́n ní Naomi wá sọ pé òun á lọ. Màmá yẹn máa lọ, òun á wà. Wọ́n ní bó ṣe dé hospital, ó gbàdúrà fún Ashley. Ó gbàdúrà fún Ashley gẹ́gẹ́ bí inú mímọ́ tó ní. After tó gbàdúrà fún Ashley tán ló bá darí padà wá sílé. Wọ́n nígbà tó darí sílé báyìí pé ó ní kóun lọ wẹ̀. Bí tó ti wẹ̀ tán tó dẹ̀ nura tó bọ́ sí yàrá tó fẹ́ para. Òun ṣàrí pé gbogbo kọ́tìnì mì gidi kọ́tìnì yàrá ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀ kàn ń dàrú. Wọ́n kà atẹ́gùn kan dé, atẹ́gùn kan bẹ̀rẹ̀ sí ní fẹ́ nínú yàrá yẹn.
gbogbo cotton kan scatter ni. Tó mì jìjìjì. Naomi wá ṣàkíyèsí pé kí ló dé tí nǹkan báyìí ń ṣe báyìí. Bí gbogbo atẹ́gùn ń fẹ́ gbogbo cotton. Wọ́n náà lọ fẹ́ sọ́ọ̀dì ní àwọn 3 virgin yẹn, àwọn mẹ́ta, ọmọdé mẹ́ta tí Ògúnjayé lọ pa nínú odò. Ashley rán. Wọ́n ní bọ́n ṣe dé, wọ́n kàn yọjú sí Naomi. Pé Naomi, ìwọ lọ sí hospital. Ìwọ ló lọ ń gbàdúrà fún Ashley. Ashley tó pa wọ́n. Ashley tó ṣe gbá, Ashley tó ṣàwò fáwọn. Ni ìwọ wá gbójú gbéyà wá lọ sí. Pé tó bá jáwọ́ nù kiri, tó bá jẹ́ pé àwọn nífẹ̀ẹ́. Pé tó bá jẹ́ pé èèyàn dáadáa ní èèyàn rere ní ẹ́. Pé nǹkan tí wọ́n bá fojú ẹ̀ rí. Pé nǹkan tí wọ́n bá fojú ẹ̀ rí, ìwọ lọ ń gbàdúrà. Ẹni táwa ń bájà, ìwọ ló fẹ́ gbálẹ̀. Pé kò ṣọ́ra. Pé kò ṣọ́ ara gidi gan. Tó bá fẹ́ fi ẹ̀mí ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ kò fi dì. Kí ló dé? Àwọn tán lọ, àbọ̀ mọ nǹkan tán lọ ṣe títorí tí ẹ̀ làwọn fi kú. Àwọn dẹ̀ kú ikú burúkú. Ìwọ wá sọ pé kó lọ bẹ̀ wọ́n. Kí ni bá lè ṣe káwa lè padà sáyé ni àbí kí ni ìtumọ̀ nǹkan tó ṣe? Pé wọ́n fún ẹ ní last warning pé tó bá tún try ẹ̀. Tó bá tún try ẹ̀ pé o fẹ́ dá sọ́rọ̀ tó wà lẹ̀. Pé ẹ̀mí á lọ sí. Kó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ náà máa lọ sí. Kí ló dé? Ẹni táwọn ń ṣiṣẹ́ lé lórí. Ìwọ wá ní kò rí bẹ́ẹ̀. Wọ́n ṣàwọ̀n Naomi o. Bá àwọn ọmọ yẹn ṣe disappear. Ṣé o mọ̀ pé ó dẹni mélòó tán ti appear sí? Wọ́n ti appear sí kábíyèsí. Kí kábíyèsí lè mọ nǹkan tó yẹ kó ṣe lọ́rọ̀ Ashley. Wọn ò tí ì ṣe tán. Ìyàwó ẹ̀ Queen Naomi tún gbọ̀nà. Queen Naomi tún gbọ̀nà. Àwọn náà lọ yọ sí Ashley tí Ashley fi ní accident yẹn. Ẹ̀yin wá sọ pé ẹ̀yin fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́ lọ máa gbà á là. Pé kí a máa gbà á là kí n máa wò. Pé wọ́n ti wọ̀nù Mariam. Mo ní Mariam. Kí ló dé tọrọ Mariam yẹn ṣe kíní lẹ́nu? Wọ́n ti wọ̀nù Queen Naomi. Pé Queen Naomi o, tó bá ṣọ́ra kó mọ́nu kúrò lọ́rọ̀ Ashley. Pé kò kàn máa kán lára ẹ̀ o. Now, wọ́n ti ṣàlàyé wọ́n ti kìlọ̀ fún Naomi o. Ṣùgbọ́n Naomi, wọ́n ní tó bá ní ẹ̀mí ẹ̀ lò kó jáwọ́ lọ́rọ̀ Ashley. Kí ló dé náà? Àwọn comment section wa, wọ́n ròyìn, wọ́n ti sọ̀rọ̀ rẹpẹtẹ pé tí Naomi ò bá fẹ́ káwọn hate káwọn gan jáwọ́ náà rẹ̀. Wọ́n sọ pé kí ni problem Naomi? Ṣé pé o lose àwọn ọmọ ẹ̀ kí Ashley wà láyé lómi ni? Ìyẹn ni tó ń lépa ẹ̀ láti ṣe ẹ́ léṣe, láti pa ẹ́, láti mú ẹ kúrò lórí ilẹ̀. Ó yẹ ṣe fẹ́rẹ́gẹ́fẹ́. Wọ́n ní ṣe ìyẹ́ ẹ̀ àtàwọn sinmi. Wọn ò gbọdọ̀ advice ẹ̀ ṣáwọn ẹni ẹlẹ́ni tí ẹ̀ mọ̀ ni. Ṣèbí Naomi, ní tó ti wá látọkùn ẹ̀ ló máa ń ṣe. Ó máa ní òun lọ. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kẹ́lẹ́ṣẹ̀ kó ronúpìwàdà. Ṣùgbọ́n kì í ṣe bí tàwọn Ashley yẹn. Ọlọ́run ti fún àwọn Ashley ní okùnfà títí kan jáwọ́. Ṣé ò tí try tó ní ìyẹn Naomi? Every time. Èyí tó critical gan wà tí wọ́n ti wà nínú ìṣòro wà dìde wà ló gbà wọ́n. Ìjà tiẹ̀ dẹ̀ ni Ọlọ́run ń gbè. Ìjà tiẹ̀ ni gbogbo èèyàn ń gbè. Ìjà tiẹ̀ ni àwọn alálẹ̀ ń gbè. Kí ló dé tó mọ̀ wọ́n rẹ̀ Ashley? Naomi. Torí pé Ashley ọ̀rọ̀ Ashley kò kí ń délẹ̀ níbi tó wà.
àti Mary ìwọ yìí náà ló máa ń káàkiri tó lọ ń gbàdúrà fún wọn. Mo ti sọ fún ẹ pé kó béèrè lọ́wọ́ Ọlọ́run. Ìgbàkígbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá dé, ìdánwò ni o. Wàá béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa ṣé kí n ṣe àbí kí n má ṣe? Kí ló dé? Wọ́n ní kó ṣọ́ra o. Wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ náà sọ fún ọmọlúwàbí o. Àwọn tó fẹ́ pa ẹ́, wàá tún lọ máa gbà wọ́n là. Wọ́n lẹ́ni yáwọ́ ni Jésù ń gbé nà. Pẹ̀lú bọ́lá ṣe ń fún ẹ ní orí ọ̀fẹ́ kó tètè repent. Ó fún ẹ lórí ọ̀fẹ́ pé kán repent. Ó fún gbogbo wọn pé kán wọ́n repent. Ṣé ìwọ ló fẹ́ force ara rẹ láti repent wọn? Eléyìí máa le díẹ̀ o. Queen Naomi, jáwọ́ nínú gbogbo ẹ̀. Béèrè lọ́wọ́ Ọlọ́run kó tó gbé ìgbésẹ̀ o. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Kẹ́ fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àní gbèrú ẹlẹ́rù o. Jésù Kristi Olúwa wa. Àmín. Ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa? Láyọ̀ o.